kékeré ni mo ti tẹ̀ àgbà ní ìfẹ́fẹ́ ẹni tí ò kọ́ mọ́ mi tó bá kọ́ lòdò abolú ẹni láti mo múra mo mú jẹ mo múra lápárọ̀ kékeré mo gbọ́ ẹ̀tọ́ sí mo ti mọ wọ́n wẹ̀ ìpè ti bá gbà sí ọ̀rọ̀ dáadáa gbogbo tó ṣe fún ẹ ní jíjẹ gbogbo tó tẹ̀ fún ẹ ní títẹ̀ gbogbo tó fún ẹ wọn ní mímú lónìí bàjẹ́. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu Ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Máa gbó kí ijó sọ bẹ́ẹ̀ mú. Hey now, today I'm going to choose online now. Hey now. Yes, Ope. Yes! Ah! Ṣé ni wọ́n bá mi ṣe yìí ni? Gbogbo ìburúkú yìí náà. Ẹlẹ́lẹ̀ wa àwọn pa ẹ sọ̀rọ̀ ó ṣe yamayama tó ti lá màálù tó ti ya wèrè ní. Gbà mí. Ó yà mú ewu ẹ̀ ọ̀gá pè báyìí. 100. Kò lè ní dáfí kò ní dáfọ́ gáyì. Kò ní dáfí kò ní dáfọ́ gáyì. Àwọn gbogbo ṣí gan. Àwọn ilé iṣẹ́ àgbèrè ni. Nígbà wo ni gbogbo ṣí gan. Wọ́n á yẹ farabalẹ̀. Aláǹkọ́ mi wọ ọ̀gá ló ṣàánú ẹ̀ tẹ́ máa fún ẹ̀ngbà tí etí ẹ̀ máa já ni. Níwájú àwọn ta ni. Wàá ò ti bá pariwo jù. Wo àlàyé ọ̀gá ń pè ẹ̀. Àbáwọn ilé iṣẹ́ àgbèrè ni. Àbí kò fi jẹ́ ẹ̀ lè má ní ẹ̀yìn lọ́kọ́ bẹ́ẹ̀ ṣe rẹ ni. Ọ̀yá jùnà pẹ̀tù ọ̀wẹ́ jùnà tí ẹran ọba ti yílẹ̀ rí báyìí lẹ́nìí máa pè mí lórúkọ mi mọ́. Wá eléyìí bàtà máa pọ̀ lẹ́nu ọlọ́run lẹ́yìn àwọn olójú òkúta tì. Ẹ ń ṣeré kò ní dá fún yín kò ní dá fún yín kò ní dá fọ́gà yín kò ní dá fún yín kò ní dá fọ́gà yín. A máa tọ́jú gbọ́dọ̀ àwọn ọjà wọn. Ẹ̀yà ń ṣeré yìí. Ẹ̀fílẹ̀ ẹ̀ bá parọ́. Ẹ gbà olúwa ẹ̀ ń di. Ọdún tuntun ni mo wà yìí káyé mi dẹ̀ di tuntun kọ́nà mi là kiri ṣe o kọ́dún yìí kò sàn mí sówó. Ọdún tuntun ni mo wà yìí káyé mi dẹ̀ di tuntun kọ́nà mi là kiri ṣe o kọ́dún yìí kò sàn mí sówó. Ọdún tuntun ni mo wà yìí káyé mi dẹ̀ di tuntun. Bọ́dá Saamu wọ́n láti ṣẹlẹ̀ ní community yìí o wọ́n aládé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o torí bí mo ṣe wà yìí mi lè dé báwọn ọmọ òṣì kọ́kọ́ máa rí mi fín irú kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì tí tọ́wọ́ ti ń tọ́jú àmì ní community òun lè máa dáná sí gbogbo community kí ló ń ṣẹlẹ̀ gángan náà. Lọ́sí bí kí máa ń ṣe ẹ̀ náà tó kékeré kan máa ń gùn ẹ̀ kó bá ti rí wa lórí ìjókòó báyìí jẹ́ kíkiní ẹ̀ kó lọ́ọ́ lé ìwé ẹ̀. ẹ jẹ́ gbẹ́nu sọ̀jà rẹ̀ ṣé mo bá yín wí ni ẹ jọ ṣé ìrìbọ̀dá Saamu tí mo kọ́ ṣé mo pọ̀ orúkọ yín ni. Saamu ó sọ sí wọn wí. Kí mo fẹ́ wí sí tó wí ìgbà tẹ bá ń wọjà rẹ tẹ lọ ń jẹ ìjà ṣe máa ń pè mí. Bẹ́ẹ̀. Ìgbà tó bá ṣẹ̀fọ́ rírò tó ní kẹ́ wá jẹ tẹ máa ṣọpọ́n ọpọ́n burúkú tẹ máa ṣẹnu gbẹ pẹ̀lú ewu òṣì tẹ máa lọ bẹ̀ tẹ máa lọ bá kẹfọ́ jẹ tó yẹ ká ṣe rí àzàmbí tẹ máa lẹ́ ń bọ̀ láti ilé tó dẹ̀ jẹ́nu yàrá yọ síbí lẹ́wà tẹ ti ń jẹ̀fọ́ àtẹ̀já ṣe é bá jẹ́ kí n mọ̀. Oh shit. Ohun tó bá ẹni tó bá ti ń bìtú èèyàn torí oúnjẹ ohun tó jó ẹ̀ bá rí kó fara mọ́. Judas nigga. Ẹ̀yin wèrè àmọ́ àbáyọ sí bíbí ẹ̀ máa gbẹ̀yìn gbogbo plan mi láyé ẹ̀ jẹ́ kó work ẹ̀yin lẹ máa ń tù ká. Ohun tá a bá jọ plan ẹ̀ tó sọ kò sí wàhálà. Wẹ́ẹ́ kí ló ló ṣẹlẹ̀ tó fẹ́ dáná sọ community bàbá ńlá kú bàbá ẹ̀. Ẹ̀jẹ̀ mi jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ àwọn ọmọ burúkú kan mo kàn dédé gbọ́ gbà lẹ́yìn mi ni wọ́n dẹ̀ gbá mi nídìí irú
dìde. Kí leléyìí? Ẹ̀yìn. Kí leléyìí? Ẹ̀yìn. Kí leléyìí? Ìdí. Kí leléyìí? Ẹ̀yìn. Kí leléyìí? Ìdí. Ìmọ̀ náà gbá. Bọ́lá Sàámú ṣọ́kù kékeré ni mí ni. Ṣé mi ò ní dẹ́yìn mọ̀ yàtọ̀ sí ti ni? Mo náà gbá mi nídìí. Ó ti clear. Pálapàla ìlú àpàlà. Jọ̀ṣíbí ẹjọ́ má bínú ṣé torí pé wọ́n gba yín dì lásán pé bẹ́ẹ̀ dáńsọ gbogbo community ta ló yẹ kó gbàǹdì tí ò bá ń ṣẹ̀yìn ta ló yẹ kó gbèdì àpẹ ìdí mi lélẹ́yẹ máa gba ọjọ́ lọ sí gba yín dì last ọjọ́ lọ sí tẹ̀ yín dì last. Kò lè ní jẹ́ pẹlẹbẹ. Mo sọ fún pé yóò gbá mi dì náà ṣòro pọ́ìsì ni kíkọ́ bá ní títí kọ́kọ́ gbá mi jọ mọ́ ṣe fíù ni irú ọ̀rọ̀ ṣíwọ́ ló bá mi sẹ́ mo dẹ̀ kọ́ńplé gbọ́ gbá mi dì wọ́n sọ pé ó yẹ kó máa gbé mi dì nìkan ṣí ẹ́ di ọ̀tún ṣe. Ó tó ẹlẹ́nu sọ̀rọ̀ àbúrò sọ olóṣì ẹlẹ́nu gbùngbùn ẹ̀wẹ̀ni tó ń fìdí búyàn ìdí tí ẹ dà sẹ́ẹ̀tì dóore kí ló fi àtọ̀ sí dóore pátá dóore wà wọ̀ má lọ kí wọ́n lé o tó bá lọ kí wọ́n lé báyìí gbogbo pátá dóore ló má ṣàjọ tán o má kó pátá ẹ o pọ́tẹ́ẹ̀dì ló ń wọ̀ o ó tiẹ̀ ti dóyún ò lè ṣàìsí ẹ tìdọ́lápò dẹ̀ lè ṣàìsí ẹ I'm not even for the something. Gbádì Ìdí ọ̀fẹ́. ẹni sọ̀rọ̀ mi ò ṣàṣà o wọ́n gbà ẹ́ ń dì hazard ní nǹkan tó pa ìwọ àtàwọn tó gbà ẹ́ ń dì pọ̀kàn tó gbà ẹ́ dì. Ó ṣe bébí mi Ọlọ́run máa lọ́ọ̀fẹ́ tí màá fi kú ni inú èèwọ̀ ọ̀rọ̀ nílàákàyè lẹ́nu ọkọ mi ẹ gbọ́rọ̀. Alọ́kọ̀ ẹ̀ tani bébí ẹ̀ ẹ wo ẹbí ti sọ ọkọ sí máa sọ gbogbo oṣù tó ṣe community ẹni oní tó lọ́dọ̀ ṣe máa dárò sí gbogbo ẹ̀fọ́ tó wà ní community mo ti sọ ọkọ sí máa sọ máa dárò sí gbogbo yín community. Yọ̀ṣì. Ní kíni aṣẹ́wó onírànú àgbáyà ó dé sí ó lọ́kọ̀ fọwọ́ gbá òun nídìí ní tálọ́ tẹ̀wọ̀n bóyá ọ̀sẹ̀ tí lọ pò é mọ́lẹ̀ bí tó lọ ṣáà má gbọ́n yín wá ká ọmọ lẹ́bí kó má sọ kébìrà Sàámú lọ fún ẹ lóyún o onírànú òṣì. Kúntakúntè kò dẹ̀ ní jẹ́ fún nǹkan tó sọ yẹn jọ má bínú káyẹyẹyẹyẹyẹ ìgbà àti ta ni káwọn lọ gbé yín wá fún ta ni ṣé ọmọ tó ń sọ ṣá ó rí dáadáa bí òwú jago Ọlọ́run mi ní táìmù tiẹ̀ lé mi àbọ̀ wá bá lọ olórí burúkú bọ́dá mi ẹni sórí burúkú jàre ẹni gbogbo vibes àti àwọn lyrics tí mo ń gbọ́ látàárọ̀ ibi àárín ọ̀dẹ̀ bíbá ẹni mo dó sí tí mo ti rán kó mọ́lẹ̀ tí mo rárá ẹjẹ́ àkọ́ǹtì ni wọn ò ní pàkúta sọ̀rọ̀ wa ó ṣọdún tuntun. I am hot. I am boiling. Pẹ́lẹ́bẹ́ tó o bá fẹ́ kí bọ́ìlì mi tó o bá fẹ́ kí n gbé bá ẹ ní orí kó lójú mi sìn nídìí ẹ̀ náà tán lórí burúkú ọmọ aṣèrè. Ó dàbí okùn tó fi ń dín ẹja nínú oven. Yẹ́rò. Ṣé ìlọlé ẹja rí ni? Ṣé ìlọlé ẹja rí? Apanla rí ní ẹja. Tó bá gbé jáde fún yín tẹ́ ẹ bá rí okùn tó wà lára ẹ̀ pẹlẹbẹ ẹ máa pè é. Ẹ má rò pé pẹlẹbẹ ni orílẹ̀ òkùn tó ẹ máa wá. Mo lọ studio mo fẹ́ kọrin yẹn lábẹ́ òun tí ń distract. Ọdún tuntun ni mo wà yìí. Ayé mi bẹ̀ẹ̀dì tuntun, ọ̀nà mi là kí n rí ṣe o, ọdún yìí kò sọ mí sọ́wọ́. Ọdún tuntun ni mo wà yìí, káyé mi bẹ̀ẹ̀dì tuntun, ọ̀nà mi là kí n rí ṣe o, ọdún yìí kò sọ mí. Èmi ò ṣọ̀fù ẹ̀, àwọn aláya àtàtún nídìí. Bá mi sọ fún. Ṣáàsùn bí ni. Àwọn sọ̀rọ̀ bíi tẹ̀ wọ́n sọ pé kò mọ ẹni ojú lásán wọ́n pè mí méjèèjì. Ẹ jẹ́ ká lọ. Kò lè jà fún bọ́bí yìí. Calm down, má bá wọn pariwo, má bá wọn. Ẹyin méjì, ọ̀gá ló ń pè yìí. Kò lè jà fún kẹ́yìn. Ó yẹ kó jẹ́ ká máa bí wọn gan. Máa fi gbà tí ìsáàdì tí mo ṣeré ní àbí mo jáwé rẹ̀. Mi kò máa lọ, mi ò lọ mọ́sẹ̀. Tó ṣe bí kí ló ṣẹlẹ̀ náà? Ẹ ṣe máa ní pẹ́ ẹ lọ. Àjọ sọ́bà yìí náà, ẹ dẹ̀ mọ̀ pé yìí ni star abẹ yẹn.
ó ní mi ò lọ mọ́ èmi náà ṣáà ni mo sọ pé mo máa lọ tẹ́lẹ̀ mo dẹ̀ decide pé mi ò lọ mọ́ nìyẹn kọ́ tẹ́ bá ti bá bọ̀ ń bẹ̀ ẹ wá fún mi lábọ̀ mi ò lọ. Yọ́ṣíbí tẹ́ bá lọ ọ̀rọ̀ máa dùn sọ́ńbẹ̀ yẹn ó máa jẹ́ kọ́rọ̀ yẹn make sense o. mi ò lọ nǹkan tẹ́ bá bọ̀ ń bẹ̀ wá jábọ̀ fún mi. tẹ́ bá nípẹ̀ lọ ń gbà yín ó dàbọ̀ má bá yín jíṣẹ́ yín náà. ẹ bá mi kí wọn lọ́hùn o. ṣé Dọ̀tún ti wà mẹ́ẹ̀? anything dáadáa. Dọ̀tún aláràkà Yọ́ṣíbí ṣe bí wọ́n ló ń jáde. bọ́dà mi wọn ò lè lọ mọ́ ọ̀rọ̀ wọn yé mi tọ́rọ̀ wọn ò bá yé yín ládùúgbò ìdí tán ti gbá wọn iye oníyànjọ́ rẹ̀ lò ní kò fẹ́ kídìí ẹjọ́ tán ló ṣe lẹ̀ dì mọ́lé. pẹlẹbẹ ṣé nǹkan bá mi ṣe ẹ ni kí ló dé gan pàápàá. ó ń yọra lò. bẹ́ẹ̀ ni wọ́n bá ilé tó kù síbẹ̀ afẹ́rẹ́ tó kù síbẹ̀ kọ́ máa sì kọ́ máa lọ gbà wọlé ó máa rá lọ́wọ́. ṣán lè gbàdì kó rá wọlé tán ni. bọ́dà mi ò máa rá o. pélé náà ni díẹ̀ kẹ́rọ má jẹ́lé tó wà ní lẹ́yìn wọn. tààrẹ wọ́n bí wọ́n bí. kí ló ṣe yín tẹ̀ pé ní ọdún tuntun. àwọn bàbá kan máa ń lọ pàdé bẹ́ẹ̀ níṣẹ́ ló gbádùn wá àdé ṣe kókó fún ọ. àwọn gbádùn wá seriously ni o wọ́n tún wá ní olórí burúkú ọ̀gá kan tá àti ẹ̀ mọ̀ kó wá pè wá wá. káyọ̀ imagine. bọ́dà Sàámú ẹ ò gbé nǹkan tí mo wá sílé tí mo wá sọ lọ́jọ́ yẹn lélẹ́yìí o ọ̀rọ̀ òmùgọ̀ ló máa ń yàtọ̀ ọ̀rọ̀ lọ́gbọ́n the same thing ló máa ń jẹ́ o mo sọ fún lójú ẹ̀mú náà guys ẹ gbá mi dì ipe wọn tún wá sọ pé ọ̀gá wọn kan wà pé ọ̀gá wọn yẹn ń pè mí pé kí n wá bọ́ ọ̀gá wọn the same thing làwọn girls yìí náà sọ ọ́nà gbá wọn dì kan sọ pé káwọn tún lọ pọ̀ ọ̀gá wọn káwọn wá bọ́ ọ̀gá wọn. wọ́n gbà yín dì gangan lóòótọ́. sọ̀rọ̀ ilé ìjó òótọ́ ṣá. It's unbelievable nílùú tó ní ọba tó níjòyè. ní ìgbọ́n tó wí. wọ́n sọ ní nílùú tó ní ọba tó ní ìjòyè. yọjòyè kó tọ́tọ́ba. nílùú tó ní ọba. nílùú tó ní ọba gbogbo 10 communities tí mi ní ìjòyè tí mi ní committee tí mi lọ lábàárò mi èmi mò ń dá pàṣẹ náà ti ṣerú eléyìí Dọ̀tún tó máa fi wọlé Ọlọ́run sùn má dábẹ́ ẹ̀ mọ̀ pé ìlú tó lọ́ba tó ní joyè tá ń joyè mi má sọ mọ́ o. so nínú community ní gbogbo rádáadáa ti ṣẹlẹ̀ òun náà ti ń kí ìdí àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ tí wọ́n sàn wọ́n sọ pé di Yọ́ṣíbí tó sọ sọmọ kò kábílára sọ pé ìbí mi nípa àwọn kan wo ṣùṣù wọ́n dẹ̀ gbà Yọ́ṣíbí nídìí lójú ẹ̀mí mi kì í ṣe pé bí a mọ̀ ọ̀rọ̀ gangan mi ṣe pé bí a mọ̀ ní gangan lọ́kàn bẹ́ẹ̀ ni pé bí a gbá di ìyàwó èèyàn kan bá gbá di Yọ́ṣíbí sẹ́kọ̀ọ́ ń dùn mí anybody tó bá wà nínú community tó ń gbá àwọn ọmọ nídìí bí mo ṣe jẹ́ ọba community máa jẹ́wọ́ fún wọn a fi aṣọ pẹ́ńpẹ́ a fi roko ọba ebi ní sọ let's go yá lọ wo bí ìwọ náà má lọ máa ní emotional feeling kó má lọ máa ní emotional feeling wèrè kan pé bí a mọ̀ ń kára pé wọ́n gba ẹ́ndì ó dùn mí kó gba ẹ́ndì má bẹ̀rù ṣé mi bùn wọn mọ́ ó dùn ẹ̀ mi ṣá bùn wọn mọ́ Ọlọ́run á mú wọn ṣáà ni. èmi ò kúkú jẹ gbì tó mi ò lè kú gbì olóòrùn tẹ lọ tẹ ti fẹnu kọ tó ti di pé wọn gba ìdì kiri àdúgbò àti ẹ̀rí náà ẹ má bínú ṣé ẹni tó gbà àwọn ọmọ yẹn ń dì ẹ wo ní bóyá egun rege ṣé ó ló máa gbárù ẹ̀yìn ń dì kí ló wà ń bẹ̀ i pass and ibọ̀ tẹ́ ẹ̀ manage kẹ́rin má jẹ́ létẹ́ gbé sí dì. ìwọ lóhùn ọba ọlọ́jọ́ èní tó ṣí ilẹ̀kùn ọjọ́ èní tó tún máa padà tí jọ torí Ọlọ́run bàbá mi arrange gbá digidi fún ọmọ burúkú pẹlẹbẹ yìí kó bá mi gbá wájú kó gbá lẹ́yìn kó gbá pa kó lù ṣe léṣe ìwọ tó tiẹ̀ lójú abẹ́ tẹ́lẹ̀ jọ tó bá wá gbá ẹ́ǹdì kí nìkan tó fẹ́ kú ṣọ́ọ̀tì bá yí ẹ̀jẹ̀ báyìí pẹlẹbẹ. Yọ́ṣíbí kí ni Yọ́ṣíbí ṣe máa bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an. pẹ̀lẹ́ kí nìkan tí mo ti sọ ọ́ sì tó ti ń sunkún jọ tó bá pè wọ́n náà lójú abẹ́ lóòótọ́ ni obìnrin ni mí tí ẹ já kó o fi hàn mí àbí kó jẹ́ ká ti ẹjọ́ wẹ̀pọ̀ bẹ́tù kí n tiẹ̀ lè járọ̀ àwọn èèyàn àti tí gbogbo ẹ bá ti ń sọ kémi tiẹ̀ lè jẹ́ witness pé o ní fi hàn mí. ẹgbẹ́ nílò àgbáyà níyìn járe àgbáyà tẹ́lẹ̀ máa wọ káàkiri àdúgbò àgbáyà òṣèlú. Saamu Alajo. jáde tó rí ní ìkùnrin ni o ẹ sọ fún ọ kò dẹ fẹ́ jáde àti fẹ́ dọdọ ẹ ṣó ti gbọ́
gbogbo oúnjẹ anything tó bá ti ṣe fún àwọn la máa jẹ o ti mọ̀ pé jù náà olóúnjẹ ò sí ọ̀rẹ́ ló sọ. wọ́n pè mú láìpẹ́ oúnjẹ gan. kò ní ká fún yín kí n sì tàbí ṣe tẹ̀mí wá wọn nídìí bẹ́ẹ̀ yẹn kò ní. bẹ́ẹ̀ wà ẹ̀ ní yege ní yege ṣé ọ̀gá tó wà lẹ́yìn pa sọ̀rọ̀ báyẹn ṣe ti ń já wèrè ni. ẹ fi ilẹ̀ o ìdí kan mo sì gbé àbí ẹ̀ kan mo gbá ẹ tó fi ń pariwo ó máa bá ṣẹlẹ̀ ń sìn ṣé mo ṣe ń lọ ẹ wàá tẹ̀lé mo tún fẹ́ tún dín yẹn gbà. ayé ẹ máa bàjẹ́ ni olórí burúkú kí ni mo ṣe fún yín tẹ́ gbá mi jù wọ́n ní jà fún yín. wọ́n ti bọ̀ ẹ sílẹ̀. kò ní jà fún yín ayé máa bàjẹ́ ni olórí burúkú ní jà fún yín olórí burúkú ẹ sílẹ̀ ìkọ́tájà máa jẹ èṣù máa ṣe ìwọ ìdí ẹ̀jẹ̀ soft ṣá. ẹ ní ṣe wùkúlùwù kẹ́ o. ṣe rí tàwọn tó kù yẹn kò dùn mí o báwo lèèyàn ṣe máa wò mí ṣùṣù tó máa gbá mi nídìí nínú community tí mò ń gbé it's unfair now. Hey, madam, that's all right. Take it easy. Arákùnrin, mo rí wípé kéèsì tí o torí ẹ̀ wá síbí ó símílà pẹ̀lú nǹkan tí arábìnrin náà torí ẹ̀ wá ni mo ṣe ní kí wọ́n fúnra rẹ̀ wọlé. No sir o. Ṣé rí lóòótọ́ ni mo sọ pé gbá búrò mi dì àmọ́ búrò mi tí mò ń sọ ó dàbí pé wọ́n ti fi nǹkan gbá nídìí níṣẹ́. Arákùnrin, sir, take it easy. Wọ́n fi nǹkan gbáǹdì àbí wọ́n fi nǹkan gbáǹdì èmi ò mọ̀ nípa yẹn. You understand? But tí mo kàn fẹ́ kó yé ẹ méjèèjì ni wípé ṣe rí àwọn ọlọ́pàá a máa ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ṣùgbọ́n lójú tí yín tẹ́ bá rò wípé iṣẹ́ tàwa ń ṣe yẹn ó pẹ́ kò pẹ́ o àwa fẹ́ mọ root bí ọ̀rọ̀ yẹn ṣe rí gangan òun ló jẹ́ kí ṣe wá rí bó ṣe rí yẹn o mo fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ ní community tẹ́ sọ pé nǹkan yẹn ti ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá ti wà ń bẹ̀ káàkiri àdé iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru òun là ń ṣiṣẹ́ wa ok so ẹ fọkàn yín balẹ̀. yes sir nǹkan tẹ̀ ní ìsọ̀nsìn ṣó mi pé wọ́n ti lò mí náà nìyẹn bó ṣe fọ́ gbá mi dì. madam yes sir ẹ fọkàn yín balẹ̀ ó lè jẹ́ àwọn eré tí wọ́n kàn ń ṣe káàkiri ni wọ́n fi ń dán gbogbo tọ́ndán yẹn wò wọn ò lè lò yín bẹ́ẹ̀ yẹn síbẹ̀ náà ló ṣe easy tí wọ́n fi ń lòyàn ni ẹ má wọlé ẹ fọkàn yín balẹ̀ then community tẹ̀ ń sọ nípa ẹ̀ yìí ibẹ̀ ni bọ̀dá Saamu wà. bẹ́ẹ̀ ni sir àjọ ń gbélé ni. no ẹ fọkàn yín balẹ̀ iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ in fact mo promise yín pé iṣẹ́ máa tún lọ ju bó ṣe yẹ kó lọ lọ so kò sí wàhálà ẹ má wọrí ṣe ti gbọ́. èmi á dúpẹ́ oore rẹ o èmi á dúpẹ́ oore rẹ o àtòbájáyé èmi á dúpẹ́. ṣé bí junction náà làwọn máa dúró sí báyìí kí ló ṣe àwọn pípù yìí báyìí mo ní ẹ dúró dèbí ní junction o ẹ dúró dèbí ní junction o kí ló ń wá káàkiri ọ̀dọ̀ ya fẹ́ràn mi rè kọ́ dẹ̀ dúró ní junction ya fẹ́ràn mi làwa wọn ti láàrin wọn yìí. kò sí wàhálà mi ò ráyè mi ni mo fẹ́ help ayé yín o bó bá lè ṣe wòyìn kẹ́ ẹ ṣoṣòṣì ara yín ẹ wà ní junction tí mo dẹ̀ lọ bìkan tí mo ní mò ń bá látọ̀dọ̀ mọ́mì Mary ẹ dúró dèbí ní junction yẹn òṣìlẹ̀ ń bẹ́ káàkiri tani yẹ ayé mi yẹ tani yẹ kí ló ṣe mí. ìdí ẹ tani ta ló dọ́rọ̀ ilé ní ẹ̀rọ mi tó fi nǹkan gbá mi yóò fi nǹkan gbá mi ta ló dọ́rọ̀ ilé wò fún mi ládùúgbò yìí wá bí ọlọ́kadà wá bí ta ló gbá mi ń dì. Sam. Braga ni Braga ni máa bọ̀ bíbá lọ́wọ́. Bro Sam, your call is alarming. What's the word? Kí ló ṣẹlẹ̀? Saamu, kéde. Wá ṣe. Saamu, ìyà jẹ mí gan. Tèmi bá mi gan léni. Odòdì. Àní wọ́n jẹ́ gómìnà community. Ó lè ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀ wèrè ní ìlú ló ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé junction tí mo ní kẹ́ ẹ̀ dúró síbí kálẹ̀ dúró bẹ̀ ní gbogbo oṣù yìí ò ní bá mi. Bro Sam mi ni bínú ni.
èmi ni mo convince wọn mi ò mọ̀ pé junction ìyá fẹ́ràn mi lé ní ká dúró junction pastor ni mo rò bẹ́ẹ̀ pé. mo pe junction báyìí mi ò lọ bóde lẹ́yìn kan tó kọ́ mi ní pápá mọ́ra ládẹ́yìn wọ́n dẹ̀ mú ike yìí wọ́n dàbò mi lórí látẹ̀yìn wọ́n kọ ìdí mi wọ́n lè sàn mí dì. lórí ìburú lè ṣẹlẹ̀ ní. akéde kí ni tí mo gbélé tẹ ṣe yìí. àbájá mi jẹ́ wa. ká gbogbo ẹrù pápá pa. àwọn tó sọ mí dì ti lọ àwọn ló ṣì tẹ ṣe yìí. àmọ́ kíní kan ni mo fẹ́ kẹ́ ẹ kọ́lẹ̀ ẹni tó dánrú eléèwò tẹbí tara àwọn wọn máa ṣẹ̀sìn ni. wọ́n máa ṣẹ̀sìn ní. ládùúgbò wọ́n máa ṣẹ̀sìn ní. wọ́n máa fẹsẹ̀ rìn jáde kúrò ládùúgbò pẹ̀lú kìjì ni. kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà. ọ̀yá dìde jẹ́ ká má lọ bí à ń lọ. mi ò lè dìde. kíde. mi ò lè dìde tí n bá dìde dúró ìdí yẹn máa ń rò mí gòrò wá sínú egungun ni. ó pọ̀ tó bá ní. torí àwọn ẹjẹ́ kan mo jókòó báyìí mo lẹ́ nǹkan sí di bíi pé mo ń ṣe menstruation ni mo tẹ́ nǹkan sí di mine. mo pọ̀ wọ̀rọ̀ fígbà. mi mọ̀ bóyá sí ọwọ́ ni o ẹ jẹ́ bá mi wá bòlíkì ẹ bá mi wá bòlíkì mo fẹ́ ti bọ́ òdì mi mi ò gẹ bóyá bá wá bòlíkì wọ́n rí ẹ burú ní lọ́la gbogbo ọlọ́dọ̀ yẹn fẹ́ràn mi bẹ̀ yẹn bá wá bòlíkì mo fẹ́ ti bọ́ òdì. àbòlíkì ṣé ó lè tó bá ní. ó lè jù bẹ́ẹ̀ lọ mi lè dìde rárá. kékeré ni mo ti tẹ̀ àgbà ní ìfẹ́ ẹni tí ò kọ́ mọ̀ mi tó bá kọ́ lòdò abolú ẹni láti mo múra mo mú jẹ mo múra lápárọ̀ kékeré mo gbọ́ ẹ̀tọ́ sí mo ti mọ wọ́n wẹ̀ ìpè ti bàgbà fún ẹ̀ dáadáa láyà gbogbo tó ṣe fún ẹ ní dídẹ gbogbo tó tẹ̀ fún ẹ ní títẹ̀ gbogbo tó fún ẹ wọn ní mímú lónìí bàjẹ́. ayúṣọ ni wípé ayúnájà máa ṣe nǹkan tá a fẹ́ kó ṣe fún wa. kí ló fi ń ṣeré bí ọmọ ìjò yìí ṣé gbogbo yín fẹ́ sọ pé ẹ̀ máa rí nájà ni mo mú ẹ wá bẹ́ èèyàn o lọ ń dá òtẹ̀ wò káyé o. wo dákunjọ́ ń dá òtún rẹ o èmi ò lára òfo ojú ta fi ń wò yàtọ̀ èyí tó ń gba gbogbo èèyàn nídìí káàkiri tábà ní nǹkan ò ní ṣe wá tí nǹkan bá lọ ṣe wá ń kọ́. olórí oṣó ń dé. ìgbà àgbẹ̀ bá dóko làárọ̀ àgbẹ̀ ìgbà tá a bá jí ni làárọ̀ ẹni òòṣà olórí oṣó eégún láti ń fẹ̀yìn tòkè òpè képọ̀ dàlẹ̀ ta ló lè pọ̀ lórí oṣó lẹ́nìkan mo pè é lónìí kò ń dé mo ti fi ti gbó fún igbó igbó palọ́lọ́ mo ti fi tòkè fókè òkè mi sẹ́yìn mo ti fi tọ̀dọ̀ fọ́dọ̀ ọ̀dọ́ mi wọ́rọ́wọ́rọ́ èèyàn tí ó ṣàyàgìnìpọ̀ nínú òtútù yóò tọ́jú kíjìpá ẹni tí ó ṣọ̀rẹ́ ṣọ̀nà áplámì àwọ̀ ẹ ǹlẹ́ mo kí yẹn kú kalẹ̀ o ẹ má bínú pé mo dá yín dúró kí gbogbo ẹ̀ ó lè dá ni o ẹran gbogbo ohun tó bẹ̀ mí pátá lórí ọ̀rọ̀ wọn ni mo ti ṣe. ẹ ṣé o. Olódùmarè ló fi yín ṣe gàrí tírà fún mi bí bẹ́ẹ̀ kọ́ ìbámu tèmi náà ń bẹ léèwé ẹni tó wá ń gba yín nídìí káàkiri tó bá ṣe bẹ́ẹ̀ tó dọ́dọ̀ ọmọ tèmi tó sọ ń dì gbà lọ́mọ tí wọn gbà ń dìrí báwo ni ó ṣe rí lára ẹ̀ torí ẹ̀ mo ti ṣiṣẹ́ yín dáadáa mo ti pẹ̀lú ẹ̀ tán ṣé ẹ rí orù tí ń bẹ wájú mi tó wà lórí iná yìí ẹ mọ̀ tọwọ́ bọ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ilẹ̀kẹ̀ ní bẹ́ẹ̀ ẹ mọ̀ mú tó bá ti tutù lọ́wọ́ yín ẹ san mọ́ dì í ní gbogbo àsìkò tó bá ti wà ń di yín ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá gba yín dì kò nílò tó ọ̀sẹ̀ kan táṣìírí olúwa rẹ̀ ó fi tú kí ni mo wí kò nílò tó ọ̀sẹ̀ kan táṣìírí rẹ̀ ó fi tú ó yá. ẹ má bínú bàbá ṣé pẹ̀lú bómi ṣe gbóná tó ń yọrùkú láláì náà la máa tọwọ́ bọ̀. bẹ́ẹ̀ni ìgbóná ń gboru làájọ pọ̀lọ́ tó bá tutù awọ ẹ̀ ó yí lẹ́nu. ó gbóná báwo bá ṣe máa mú nìyẹn o torí èmi ò lè jẹ́ kẹ́nì kankan kó wá fọwọ́ gbá mi dì mọ́. ọkàrẹ̀ ọmọ akínníyàn ọyá ǹdẹ àìtóbìnrin láṣọ ká dúró wò ọyá ǹdẹ kíni ọyá mu tọ́wọ́ ọmọ akí o gbọ́dọ̀ sójó ọkàrẹ̀. ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ mi náà mẹ́yọ kan. ọyá
káì kéèyàn máa gbá yín dì ó yá mú ọ̀kadì ẹ̀kadì ilé ìjẹ̀ ti yọ bọ́lẹ̀ ẹ̀mú. ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe nǹkan tí mo fẹ́ ń sìn yìí ni mo ṣe mọ impact ní community yìí ní in fact nǹkan tí mo gbọ́ níta gan-an ọ̀rọ̀ ẹ ti hit ní community. lóòótọ́. bẹ́ẹ̀ yes now. ẹ ti ń gbúrò ẹ ti mọ impact. mo ti ń gbọ́. mo sọ fún ẹ là ó lẹ máa gbúrò mi ẹ máa mọ̀ pé mo ti ṣe kéré mo ti wọlé sádùúgbò yìí. that is it because mo ní kó ṣe náà ló ti ń ṣe yẹn. ẹ wọlé kó sì dànù ẹ wọ́n kí ló ṣàwọn ilé. ẹjọ́ ló sílẹ̀. bàbá gbọ́bẹ̀dì. ọ̀rẹ́ mi. wá ṣe mọ mi. wojú yìí mojú yìí. ó mọ yàn. ó mọ ṣàkọ́ ẹlẹ́wúrẹ́. àní wọ́n sọ pé wọ́n ò mọ ṣàkọ́ ẹlẹ́wúrẹ́ ló bá wà. ó gbọ́ pé wọ́n ti lọ fún ọyẹ́ nílẹ̀kẹ̀ nínú àdúgbò. ṣé olórí burúkú nìyí ni ṣé ẹ lè sọ ọ́ parọ́ mọ́ yín ni. ta ló wọlé kẹ̀ nù yín. èmi wọlé kẹ̀ mo wọlé kẹ̀. ìwọ wọlé kẹ̀ àbẹ́ẹ̀rí kan. ẹ̀yin bọ́ì ẹ mú wọlé fún mi kẹ lọ jálẹ̀kẹ̀ jẹ́. ẹgbà díẹ̀ ẹgbà díẹ̀. bọ́mì. kí ló dé tó wọlé kẹ̀. mo lọ ṣòro lálẹ́ àná ni mi ì dẹ̀ fẹ́ wọlé kẹ̀ lọ church. okay lásán ni mo ṣe lọ church ìdí àwọn márùn ni mo gbà ṣe lọ́kì lọ bá pásítọ̀ wọn. bẹ́ẹ̀ tí ẹ rí. àní wọ́n ṣe ń kéye inú mi sí ìdùn ayọ̀ mi sí ìkún. nígbà. ọlọ́run. ẹ ti jálẹ̀ kẹ̀. 100% bàbá. wá dá fún ẹ dìde sókè. Oya, kọ ẹ̀yìn sí. Ẹ̀mọ́ ìsìnkú ọwọ́ ńlá. Kí fún àmì. àyẹ̀wò. ó ṣe ṣàkóni sẹ́. ọdún tàtàtà. ó ṣe bàbá. Ó yẹ kí n gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni pé. ọmọ. Inú fún kọ̀ sí. Kọ̀ sí. yìí Nípa rúkú. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi tán kó fún wọn lówó. Oṣù máa parí mo fẹ́. Jésù! Kí lórí burúkú ni yín ni? Ṣé ìyá wèrè ni? Ṣé ó ṣe pé fún ìyá yín náà? Ṣáyé yín fẹ́ bàjẹ́ ni? Wàhálà rílẹ̀. ẹ mọ kan tó ṣẹlẹ̀ ń sìn. ẹgbẹ́ adé bẹ́ẹ̀. Díẹ̀ yàtọ̀. Wàhálà gbogbo ní tí mo ti ń gbá tẹ́lẹ̀ ọlọ́run ìdí ìyàtọ̀. ẹ̀ka iná bàbá ló fẹ́ special nínú ìdí arúgbó ilé ìta ló yàtọ̀. Kò lè yẹ èmi mo gbá díẹ̀ àdìdí ẹ̀ sọ. ọ̀dà náà gbà yẹn. àbí bẹ́ẹ̀ ni pé kìnìún kí tún tún dín ẹ̀ gbá padà. ní ẹ̀ mẹ́kì fẹ́ ṣe lọ. Ayé ò ní dà pẹ̀lú kan tó ṣe lọ. yàrá ayé iná gbọ́ àjẹrìn kí lè ṣe wọ́n wà. Ayé burúkú ẹ̀ṣẹ̀ tí wọ́n kò ní dá fún yín. Wọ́n pa ìlànà ẹ̀yọ́ lórí burúkú. Kò ní dá fún yà. Kò ní dá fún yà. Ẹ máa gbádìí kiri ẹ máa gbádìí. Ṣé ó ṣẹ́pẹ́ fún yín ni? Kò ní dá fún yín. Ẹni tó fẹ́ mú mi mo fẹ́ mọ̀. Mo wà bíbá ilé ní sẹ́kùn síbi tí mò ń lọ. Ẹni tó máa wá challenge mi yẹn mo fẹ́ mọ̀. Ayé yín ò ní dá. Kó máa bọ̀. Mo wà bíbá yìí. ó tó. mama nǹkan tó máa sọ fún yín náà nìyẹn. ṣó wọ wèrè ẹwẹ ẹrú tiẹ̀ ti ń ba èmi báyìí ẹ jẹ́ ká máa kó wọn lọ station tó tọ́lọ́pàá bá dé. Then we have big son. This is something to think about, bro. kí ló ṣẹlẹ̀. bùdá Sàámú inú mi dùn pé mo rí yín mo mọ̀ pé wọn lè pè yín lẹ́ẹ̀kan báyìí kẹ́ ẹ má dáhùn ewu ẹ wá wo àmọ́ kan tó ṣẹlẹ̀ wo bí ẹ wo lẹ̀kẹ́ wẹnu ọkọ. ẹ gbà mí ta ni mò ń wò. Big shark.
Ṣakiru kọ́ ni. Òun náà ni. Ẹ jẹ́ má bínú. Ṣé ó tẹ̀sán ni pé Ṣakiru òun ló ń gbàwọ̀ obìnrin nídìí káàkiri ládùúgbò? Bẹ́ẹ̀ni. Ó ní. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n wá lù lẹ́sẹ̀ ní báyìí? Wọ́n gbá lóògùn ni. Wọ́n lù lóògùn ni? Bẹ́ẹ̀ni. Ta ló lù lóògùn? Àwọn rẹ̀. Èmi ni mo nà lóògùn lórí burúkú ni bọ̀bọ̀ yìí. A máa gbá gbogbo obìnrin, a máa fọwọ́ gbá wọn jù. Ṣé ó ṣépè fún ẹni? Èmi ni mo nà lóògùn dá Sàámú, kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Kéde wá wo o, mi ìmọ̀ pé ó máa ṣiṣẹ́. Bó ṣe fọwọ́ gbá mi ìdí báyìí, mo nà lóògùn olùlẹ̀ ni, inú mi dùn. Ọwọ́ èmi nìkan kọ́ ló wà o. Ó wà lọ́wọ́ gbogbo àwọn obìnrin tó wà ní community yìí. Kò ní dáa fún ẹ̀wọ̀ lórí burúkú yóò fọwọ́ gbáàdì obìnrin káàkiri. Oh damn, man, nigga, you spent good years in the hood, man. I thought you don't change for good, fam. Man, you still running this dirty type of shit, nigga. Well, you fucked around and find out. Isn't that concerning? Damn, dude, you dead? Bro Sam, big shark, I'm pain, bro. Wọ́n ti dà. Kó tó di pé mo sọ̀rọ̀ sólórí burúkú ààrẹ. Kódà tó di pé a gbé yín lọ sí police station tó lọ́ máa tiẹ̀ mọ́lé gbẹ̀yìn ni. Kí ni tó ṣẹlẹ̀ tó fi ń gbàwé èèyàn dì káàkiri mo fẹ́ mọ̀? Àwọn báyìí ni. Ọ̀rẹ́, téèyàn bá jẹ́ ọmọ ogun, anytime, any day, ọmọ ogun ló gbọ́dọ̀ máa jẹ́. Bọ̀bọ̀ o ti ń dọ̀jà re. Really? How? Ó ń dọ́là rẹ̀ tó tọ́ ni náà. Tájà náà kú bá dún ramúramù nínú gbótígbótí jù máa mí títí ní náà. Ó jẹ́ kó mọ̀ pé wà lára dì náà. Bó ìwà ẹ̀, o gbọ́dọ̀ jẹ́ kán bọ́ yín pàtì ẹ pé o ti dé. Ṣé ládùúgbò ẹ̀ àwọn kan máa sọ wípé wọn mọ̀ pé mo ti dé? Wọn mọ̀ o. Àlàyé, o kò wọlé ibi tó tilẹ̀ tí ò níná ní náà. Ó jẹ́ kó mọ̀ náà. Ọ̀gbẹ́ni kò wọlé bí àtúpà tó lè kó jáde. Ó kílẹ̀ tó. Àbí? Ìyẹn èmi náà, èmi ṣàkọ́. Tí mo graduate kúrò ní ṣàkọ́ sí Ṣakiru Eléwúrẹ́. Kò kí tó ọmọ ìyá mi, kò kí tó, kò kí tó. Ìyá ọmọ kan máa sọ wípé wọn mọ̀ pé mo ti dádùúgbò. Ní ìlú yìí, ẹ̀yẹ máa fọ̀ ló ti yé yín. Ibi tẹ́ sọ̀rọ̀ ló ti yé mi. Ẹ̀yọ́ tí wàá ṣe kí ni ẹ ti ṣí mi níyẹn sìn. Ẹ̀yin kẹ́ máa gbúròó mi. Màá jẹ́ kó mọ̀. Ẹ máa ó ti yẹ. Ẹ lọ calm down. Oh damn. Kò ní yẹ. Àwọn èèyàn lọ sí abroad wọ́n ń dé wọ́n wá ń túlù ṣe. Wọ́n dé àdúgbò kò ní sí gọ́tà wọ́n á ṣe gọ́tà. Àwọn èèyàn mi àdé wọ́n á ṣe bọ́ọ̀hù. Àwọn mi àdé wọ́n á fa iná sí àdúgbò kí wọ́n lè máa sọ̀rọ̀ wọn dáadáa. Bẹ́ẹ̀ni. Ìwọ padà dé ọ̀rọ̀ wèrè tí wọ́n sọ nípa ẹ̀ ló sọ pé ó fẹ́ continue láti jẹ́ kí wọ́n máa sọ. Ó wá bẹ̀rẹ̀ sí ní àtẹni ṣe nǹkan oṣù àtẹ̀ntì di ẹ̀gbẹ́ tábẹ́ ẹ̀gbẹ́ lọ́hùn gbogbo wọn ló ń dàbàrà bò ní dí. Sáìsì ìdí tó ti wà lọ́wọ́ ẹ̀ kó o wọ ìjọba ọ̀run gan ọwọ́ ráìtì ẹ̀ ò ní bẹ́ẹ̀ wọ̀. Kò sí ohun tó fẹ́ fi kún wọn á dájú ẹ̀ lọ́tọ̀ Jésù àdájọ́ ráìtì lọ́tọ̀ ni. Ìwọ lórí burúkú ọmọ yìí ó ṣí yẹn náà ṣe àbí ṣé náà ti kú ni. Ẹ wo kò tí wù o ẹ̀yin náà là ń dúró de kẹ́ẹ̀dé ká gbé lọ sọ́ọ̀sì. Kọ̀ọ̀kú báyìí. Àbò ṣíèrè lélẹ́yìí abẹ́kọ̀ jọ ohun tó fi nà yẹn ṣọ́ ìwà lọ́wọ́ ẹ̀. Ó wà lọ́wọ́ mi. Jẹ́ ń wo orúkọ lẹ̀ bámbámbám jẹ́ ń wo kọ́lọ̀ ẹ̀ jẹ́ ń wo kọ́lọ̀ ẹ̀ jẹ́ ń wo kọ́lọ̀ ẹ̀ tó fi nà ìwọ gan mọ̀ kó máa ṣiṣẹ́. Mi mọ̀ kó máa ṣiṣẹ́ wọ́n fún mi ni mi mọ̀ kó máa ṣiṣẹ́. Wo nǹkan tó fi lù náà wo nǹkan tó fi lù wọ́n láwọn mọ̀ kó máa ṣiṣẹ́. Máa fẹ́ wò pé tèmi náà bá lò bóyá ó máa ṣiṣẹ́ ó ní mo fẹ́ wọ ẹ jẹ́ kí n gbá kan mọ́ níbi o. Rárá ẹni sùúrù ẹjọ́ ẹni sùúrù ẹni sùúrù. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó.